Orúkọ tèmi ni Síjúwadé Michael Gbélẹ́yì. Olórin hip hop ni mí, rapper ni mí. Àwọn èèyàn dẹ̀ mọ̀ mí sí King Desmag, Jagunlabi, onígboro of ìgboro, bàbá tí ó kì í sùn. Ẹ ṣe rí orúkọ onígboro of ìgboro yẹn, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jáde wá láti inú orin mi kan tí mo ti kọ ńgbà kan, tó jẹ́ pé time tá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orin yẹn náà ni. Ṣùgbọ́n orin yẹn tí mo ṣe drop ẹ̀ nígbà yẹn, ó sáré gbàgbóró kan ni mo fi wò pé okay, tó bá rí bẹ́ẹ̀, ọba náà dẹ̀ ni mo máa ń pera mi, onígboro of ìgboro ni mo fi kún orúkọ mi. Orin yẹn ó jẹ́ orin tó jẹ́ pé àwọn èèyàn náà ti máa mọ̀ náà o. Dagboru ni title ẹ̀. Inú ẹ̀ ni mo ti sọ pé Ali mama Ali, Ali bá sí Bìlì, Bìlì bá sí Kọ̀bọ̀, Kọ̀bọ̀ lè sí máa lè sí ká bá ọ̀tẹ̀, ó yá kó máa gbọ̀n, Diano Bonda beat, Diano ló ṣe beat, sọ̀dí yẹn o, Mr DJ ó fẹ́ kàn mí ní bàdí o. Ẹ ṣá mọ̀ bó ṣe lọ nìyẹn. Èdè yẹn jẹ́ èdè tó jẹ́ pé nígbà tá a wà ní kékeré tá à ń lọ sí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní school wa ń gbà yẹn, wọ́n máa ń kọ́ wa ní àwọn orin kan ní assembly. So àwọn orin kan wà tó jẹ́ pé kò ń ṣe èdè abínibí wa ló fi ń kọ́ wa. So lára irú ẹ̀ ní irú Ali mama Ali yẹn àti ìkan náà bọ̀dùn. Ali mama Ali yẹn ó jẹ́ èdè tó jẹ́ pé nínú àwọn orin tó máa ń kọ fún wa, tó máa ń kọ́ wa ní assembly ńgbà yẹn ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni orin yẹn wà. Ẹ mọ̀, àwọn tíṣà kan wà, wọ́n máa kọ́ wa ní orin Yorùbá, àwọn míì máa kọ́ wa ní èdè oríṣiríṣi. So Ali mama Ali yẹn jẹ́ orin tó máa ń kọ́ wa nígbà yẹn. So èmi wá fẹ́ràn ẹ̀. So ìgbà tó wá yá, nígbà tí ó di ọjọ́ tí mo fẹ́ rìkọ́ọ̀dù orin tí title ẹ̀ jẹ́ Dagboru yẹn gangan, tí mo ní mo fi jẹ́ onígboro of ìgboro yẹn. Lọ́jọ́ yẹn bí mo ṣe wà ní studio, ẹ mọ̀ freestyle orin yẹn, Diano náà ló kọ́ pè mí pé ó yá kí n wá ṣe nǹkan kan sórí beat tàtẹ̀ ti ṣe láti joy. Tí mo kàn ṣe gbé headphones sétí mi báyìí tí mò ń rìkọ́ọ̀dù lọ, mi ò kàn mọ̀ gbà tí èdè yẹn kọ́ wá sí mi lẹ́nu torí pé mo fẹ́ràn ẹ̀ láti kékeré. Ó dẹ̀ bá nǹkan tí ìlú yẹn ń sọ mu ni mo fi fi sí i. Tí mo ṣe bẹ̀rẹ̀ ó jẹ́ bí ọ̀nà ìyanu. Ṣé mọ̀? Nígbà tí mo máa ń sọ pé kékeré because ó ti pẹ́ ni. Ìgbà yẹn tí mo wà ní primary school ńgbà yẹn, mo join choir ní Saviour's African Church nígbà yẹn. So ibẹ̀ yẹn ló ti máa ń kọ́ wa ní oríṣiríṣi àwọn percussions, ẹ mọ̀, àwọn instrumental percussions bí aago, ṣẹ̀kẹ̀rẹ̀, nǹkan kan. So láti ibẹ̀ yẹn ní interest yẹn ti bẹ̀rẹ̀ sí ní develop díẹ̀díẹ̀ tó jẹ́ pé with those percussions kò sí tí mi ò lè handle nínú gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ lọ ṣá kó tó wá di pé mo wá bẹ̀rẹ̀ sí ní kọ Fuji. Because ìgbà tí màá kọ́kọ́ bẹ̀rẹ̀ orin Fuji ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní 1995 nígbà yẹn. Paso dẹ̀ ni role model mi tí mò ń wò nígbà yẹn pé tẹ́ni yìí bá lè máa kọrin, tọ́wọn èèyàn dẹ̀ ń kó jẹ báyìí, èmi náà mo fẹ́ máa kọrin. But along the line láti di Fuji yẹn pẹ̀lú choir experience yẹn ni mo wá papọ̀ tèmi náà wá fi bẹ̀rẹ̀ sí ní kọ hip hop. Oríṣiríṣi àwọn orin ni mo ti ṣe. Tí bá ní kí n bẹ̀rẹ̀ látorí ìjọ o, Arrival, kó tó ṣẹ̀ṣẹ̀ wá kan Dagboru tó padà mi gboro títì. But lọ́wọ́lọ́wọ́ báyìí ó náà wọn ṣẹ́ mi méjì kan tó jẹ́ pé ìkan mo ti drop kan, ìyẹn ni MACASORA, ìyẹn wà ń ta lọ́wọ́ báyìí. But ìmí tún ń bọ̀ tí mò ń pòpọ̀ lọ́wọ́ báyìí tó yẹ pé mo fẹ́ kọ́ àwọn olólùfẹ́ mi kọ́ wash out fún. Ó dẹ̀ gbóná fẹ́lifẹ́li. Nǹkan tó bí MACASORA ni pé ẹ mọ̀, mo kàn wò ni pé ẹ wà kí ló ń ṣẹlẹ̀. Látìgbà tí mo ti drop Dagboru ńgbà yẹn, kò sí helper, kò sí kankan, kò sí record label, èmi nìkan náà ni àdágbé àdáfà. Gbogbo ẹ̀ tún ti ń tutù lọ.
mo dẹ̀ lóríṣiríṣi nǹkan nínú ọpọlọ yìí jẹ́ n tún fún wọn ní MACASORA. Then ní studio náà ni èmi àti Diano producer mi akọ̀wà ní studio lọ́jọ́ yẹn náà a ti ń ṣèlú yẹn lọ akọ̀wò pé orúkọ wo la lè fún náà. Òun náà nínú àwọn àṣà mi tí mo máa ń dá ó wá ní òun like MACASORA yẹn àdẹ̀sọ ní MACASORA. Ibẹ̀ ni mo ti sọ pé King Desmag èmi wèrè rapper èmi ni wèrè rapper sáré wọlé pẹ̀lú lamba fún wọn ní MACASORA ẹni bá rokúrò mi àrà thunder mo ń bínú bí anaconda gbé wọn fò lọ bí helicopter mi máa blow forever ògo tèmi ògo forever. Nǹkan tí mò ń try láti jẹ́ kó yé wọn nu MACASORA ni pé mi ò ní kú tògótògó màá rógo mi lò màá rálàánú tó máa ràn mí lọ́wọ́ lórí ògo mi. Ṣé pé bóyá èèyàn kan àbí àwọn èèyàn tó bá ní pé kí n wò èèyàn kan tó máa ń dùn mí lọ́kàn jù tó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi lójoojúmọ́ tó jẹ́ pé mo máa ń wò pé ṣé mi wà ní tiẹ̀ rí ọ̀nà dọ́dọ̀ ẹni rárá pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń try láti block èmi tí bá ń try láti fẹ́ connect pẹ̀lú ẹni yẹn ìyẹn lórí ẹni tó jẹ́ pé ó jẹ́ role model mi gangan tó jẹ́ pé òun ni àwòkọ́ṣe mi nígbà yẹn Pasuma Oganla. But tó bá jẹ́ pé ní ti agboolé hip hop gangan tá a wà yìí ni àwọn èèyàn mẹ́ta ni màá mú. Number 1 màá mú Ọlámídé because òun ni mo rí bí òpómúléró tó jẹ́ pé ó jẹ́ èèyàn tó jẹ́ pé ó jẹ́ aláàánú tó ń ran àwọn upcoming artists lọ́wọ́. Number 2 màá mú Tiwa Savage. Àwọn èèyàn máa wò pé toró jẹ́ obìnrin ṣùgbọ́n tẹ́ ṣe rí màmá yẹn ó lẹ́nu o tí bá ti lè wà pẹ̀lú Tiwa Savage yẹn kò sí nǹkan kan mọ́. Then number 3 òun ni Wizkid. At least tí n bá wà pẹ̀lú Wizkid mo mọ̀ pé Surulere concern tó yẹ pé mi náà mò ń jẹ́ ìgboro ní Surulere òun náà àjọ máa mọ bóyá gbogbo ẹ̀ ṣe máa wọnú ara wọn lọ. So ìyẹn kí nǹkan ni pé kí n gé kúrú bẹ́ẹ̀ o but ẹ bá gbà mí láàyè kí n dárúkọ èèyàn méjì sí màá mú Davido àti Naira Marley àwọn márùn-ún yẹn. Ẹ wò mí ò ní parọ́ fún yín o ó pọ̀ máa dàbí pé a dream comes true ni o. Even níjọ́ tí bá ń record orin pẹ̀lú Alhaji Pasuma Oganla role model mi gangan ẹni tí mò ń wò wájú tí mò ń torí títí ẹ̀ wò pé ẹni yìí tí bá jàjà sọ pé àjọ wà ní studio omi jẹ́ ayọ̀ gan a máa jábọ́ lójú mi because ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ti ń wù mí tipẹ́ ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tá à ní kọ́ fẹ́ ni lójú gbogbo wọn ata náà ló ń fi sẹ́nu ṣùgbọ́n tí bá jàjà rí olùrànlọ́wọ́ aláàánú tó mú mi débẹ̀ inú mi á dùn láti bá Oganla Pasuma ṣiṣẹ́ gidi gan. Social handle mi tọ́wọ́n èèyàn ti lè bá mi sọ̀rọ̀ òun náà ni King Desmag QING DESMAG King Desmag mi ò kọ́ lo K síwájú ẹ̀ mo lo Q so at King Desmag ní Twitter at King Desmag ní Instagram then ní TikTok at Jagunlabi21 ní TikTok náà at Desmag Dagboru then ní WhatsApp ní Facebook kọ́ṣà ti wọ King Desmag tàbí kọ́kọ́ Google orúkọ mi King Desmag á gbé mi jáde. Mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ àwọn olólùfẹ́ mi nítorí pé àwọn èèyàn náà láṣọ èèyàn torí kò sí bó ṣe lè wù kó burú tó kó má ku èèyàn kan mọ́ ni tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin náà lẹ kù mọ́ mi Ọlọ́run tó dẹ̀jọ ṣe àjọṣepọ̀ wa kò ní jẹ́ kó bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gan o kẹ́dẹ̀ continue láti máa follow mi lórí Twitter Instagram ní YouTube náà mo fẹ́ kẹ́ lọ subscribe sí page mi Dagboru TV so káṣìjọ máa ní àjọṣe wa kó jọ máa lọ bẹ́ẹ̀ then mi ò ní gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ ẹnìkan ẹni bí ẹni èèyàn bí èèyàn tó jẹ́ aláṣẹ African Magic mo dúpẹ́ gan lọ́wọ́ wọn torí wọ́n ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ mi tipẹ́tipẹ́ ló ti máa ń gbé wa pọ̀n lẹ́yìn ẹ̀yin tó dẹ̀ fi ń pọ̀n wá kò ní jábọ́ láéláé then mo ní ṣe aláìgbàgbé producer mi náà mo dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀.